Islam tánàbí tó launch láàrin 23 years wọ́n bá sì ń wá oríire tó fẹ́ sóríire láyé Islam tánàbí launch láàrin 23 years yẹn kò sí Islam kankan mọ́lẹ̀ yẹn. Now Islam tánàbí launch ní àárín 23 years kò sílẹ̀ Yorùbá generation yìí sì ní opportunity láti launch ẹ̀ bá a mọ̀ Islam yẹn Mọ́kà ló ti bẹ̀rẹ̀ gbàtí Mọ́kà ò bá ọwọ́ àyè sí Mẹ́dínà abẹ́bọ̀rẹ́ Islam ti máa ń wáyé ni Islam authority ni Islam agbára ni a ṣe débi authority ò wà ẹgbà ní pé Islam kankan bẹ nílẹ̀ káàró òjìrì torí ti bẹ nílẹ̀ káàró òjìrì ọ̀nùmá àwọn ọmọ Islam tánàbí tó launch láàrin 23 years wọ́n bá sì ń wá oríire tó fẹ́ sóríire láyé Islam tánàbí launch láàrin 23 years yẹn kò sí Islam kankan mọ́lẹ̀ yẹn. Now Islam tánàbí launch ní àárín 23 years kò sílẹ̀ Yorùbá generation yìí sì ní opportunity láti launch ẹ̀ bá a mọ̀ Islam yẹn Mọ́kà ló ti bẹ̀rẹ̀ gbàtí Mọ́kà ò bá ọwọ́ àyè sí Mẹ́dínà abẹ́bọ̀rẹ́ Islam ti máa ń wáyé ni Islam authority ni Islam agbára ni a ṣe débi authority ò wà. ní tí ń sọ yìí lé pọ̀ ẹ̀yin wa ṣe rí ìtara ìsọ̀rọ̀ ìmọ̀ sọ̀rọ̀ káàkiri bẹ́ẹ̀ ti wá ń ìtara ń kọ̀ wá tó ntí tara ní ìdí ní ká súnmọ́ra. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ṣe wá ṣe ẹ̀fọ́ yín lẹ́yìn ìyàwó ni wípé ọ̀sẹ́nìkan kan tí ó yọ ìmáàmù Yunus Tọ́lá ẹ fọkàn yín balẹ̀ yóò gbò yóò tọ̀ orí oyè ìmáàmù ni ó sì kù sí ẹ̀mí rí ó gùn yóò sì ṣàṣeyọrí àti kóòtù àtijọba o àtọba tí ń bẹ ń bẹ yìí o àti arábítà o àti àwọn ọlọ́tẹ̀ o bí ìmáàmù yìí bí ó ṣe parí ìmáàmù rẹ̀ ní bá lọ yóò. nípa bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ṣe jẹ́ pàápàá jùlọ bọ́rọ̀ ọba ṣe jẹ́ sí Islam àti bí Islam náà ó ṣe jẹ́ sí ọ́fíìsì ọba àti ọ̀rọ̀ nípa ìmáàmù ní Gàbàdáyà l'Ògbómọ̀ṣọ́. Awwalan Allahumma tahhir nafsi min an-nifaq wa amali min ar-riya wa lisani min al-kadhib. Allahumma asturni bi sitrika alladhi la yudam. Oríṣiríṣi àwọn èèyàn lárí tí wọ́n pọ́n bóde tó ní kálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ní dá sọ̀rọ̀ ní bó ṣe wù wọ́n. Mùsùlùmí gidi mùsùlùmí rere tí Islam ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ní tòdodo kò lè gbọ́ sí àwọn nǹkan tí wọ́n ló ń ṣẹlẹ̀ láàrin Islam sọ́ba àbí láàrin ìmáàmù ìlú sọ́ba karamata alhaqqu yuqal ara gbọ́dọ̀ ta mùsùlùmí rere. Àmọ́ ìgbà míì àmọ́ bẹ tí ara ò bá tàyàn kéèyàn farabalẹ̀ wádìí ohun gbogbo dáradára kéèyàn mọ̀ dí ọ̀rọ̀ kó mọ̀ dí òdodo kó tó gbarata. Ọba Ṣọ̀ún tọ́lọ́run yàn fún wa ní Ògbómọ̀ṣọ́ tí mẹ́ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ kì í sọba alábòsí kò sì dìde ogun wọn dìde ogun sí Islam abadan bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ wàláhì ń parọ́ ni àwọn tí passive yun wọn dìde ogun sí Islam rárá bí ti wùlé ọmọ. Àwọn kan ni wọ́n wẹ̀wù Islam tí wọ́n wọ yúnífọ́ọ̀mù Islam tí wọ́n wọ yúnífọ́ọ̀mù sunna irtadaw birida il-malaika wa hum shayatinun irtadaw birida il-malaika. Àwọn kan ni wọ́n jẹ́ eléṣù èèyàn onínú kunkun èèyàn tí wọ́n wá gbé aṣọ súnà wọ̀ tán fi hàn ayé pé súnà là ń pariwo Islam là ń ké fún wọn. Àwọn ni wọ́n gbé wọ̀
àmọ́ tí wọ́n ní motive, tí wọ́n ní mission lábẹ́lẹ̀. So àwọn ìgbà tán ti wá rí pé ọba jẹ́ Christian, àwọn ni wọ́n wá fẹ́ mọ̀ tọ́ba bá ti wá dá sí tó yẹ kí ọba dá sí gẹ́gẹ́ bí ẹ̀tọ́, gẹ́gẹ́ bí ìjẹ́ ọba, wọ́n wá tàgì ọ̀rọ̀ ọba bíi pé ọba ń tako Islam. Rárá o, ọba ò tako Islam abadan. Tọ́ba bá tako Islam, àbọ̀bá gbé ó dìde ogun sí Islam, àwa àtàwọn mùsùlùmí gidi tí ẹ̀sìn yé dáadáa, àwa náà ní bá wọn mú ní àní bá wọn mú ní pọ́ńtọ̀. Àwa gan kóró ojú sí wọn tí kìí ṣe kékeré. Àmọ́ àwò passive yẹn, àmọ́ àwọn kan motive wọn ò ní pé ìdí ń ṣe wọ́n gangan ní pé ẹgbẹ́ ni wọ́n, lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni wọ́n, lẹ́gbẹ́lẹ́gbẹ́, hizbu òun ni wọ́n jẹ́. Wọ́n wá ń work, wọ́n ń ṣiṣẹ́ tọ domination, bí ẹgbẹ́ wọn ṣe fẹ́ dominate seat àbí tí wọ́n fẹ́ dominate kí náà ń pè power Islam ní Ògbómọ̀ṣọ́. Bó ti jẹ́ mo wí fún yín, kò ní yé yín tí n bá elaborate dáadáa. Ọkùnrin ará Ìwó, àfà bọ̀dá kan báyìí tí wọ́n ń pè ní Mọ́lásan, brother yẹn, wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ léyìí tó ṣe wípé béèyàn bá fẹ́ sọ̀rọ̀ àbẹ́yàn bá fẹ́ dá sí Islam gan, Islam ní ká lo bil hikmati wal maw'izatil hasana. Ìyẹn ni pé Islam gbà wá nímọ̀ràn wípé kó mọ̀ sí disconnection láàrin ọpọlọ wa, láàrin brain wa sí ẹnu wa àtọkàn wa. Tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá disconnect, tó bá ṣe pé ẹnu nìkan ni ẹnu fẹ́ sọ̀rọ̀, ìsọkúsọ lẹ́nu mọ̀ wí. Àwọn tí wọ́n ti ní ìgbẹ́ ńlẹ̀ tí wọ́n ti dì kalẹ̀, wọ́n wá fẹ́ yọ ìgbẹ́ yẹn dàpọ̀ mọ́ àgbàrá òjò tí ń sàn. Mọ́rú ẹ̀ tó ṣe pé tójò bá bẹ̀rẹ̀ tí èèyàn sì ti tọ́jú àwọn ẹ̀gbin, àwọn ìgbẹ́sẹ̀, ìgbẹ́ náà rà tí èèyàn ti tọ́jú rẹ̀ pamọ́. Tójò bá ti wá bẹ̀rẹ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ké síra wọn pé òjò mọ̀ ti bẹ̀rẹ̀, ẹ dákun òjò bẹ̀rẹ̀, ṣé nǹkan gidi kọ́ lójò? Àmọ́ wọ́n ti láwọn nǹkan kan tí wọ́n fẹ́ dàpọ̀ mọ́ àgbàrá yẹn pé ìwọ mọ̀ gbá lọ. So ló wá fà tó fi jẹ́ pé anytime tí wọ́n bá ti gbọ́ pé nǹkan kan wá láti ààfin, láti ọ́fíìsì Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, àbí látẹnu ọba, àbí látọwọ́ ọba, àwọn wà á dọ́gbọ́n páàkì àwọn motive wọn yẹn, wọ́n wà á dàpọ̀ mọ́ tí ń ṣẹlẹ̀. Wọ́n wà ní ọba fẹ́ dájú ogun kọ Islam. Kò sì rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ ṣàlàyé fún yín. Ká ní ọba bá fẹ́ dájú kọ Islam tó bá fẹ́ dojú ogun kọ Islam, á ti mọ̀. Àwọn programs kan ń bẹ tí ń lọ nínú ìlú, àtàwọn ètò kan, àwọn oríṣiríṣi kan tí ń lọ nínú ìlú tó ṣe wípé kódà ààyè bẹ́ẹ̀ ò gba àwọn tí wọ́n jẹ́ Christian. Ààyè bẹ́ẹ̀ kò gba àwọn tí wọ́n jẹ́ Christian. Àwa tá a jẹ́ Mùsùlùmí sì ń rí i ṣe láàfin ọba tó ṣe pé ẹni ẹ pè ní Christian tẹ́yìn ń pè ní kèfèrí, òun ni wọ́n ń jọba níbẹ̀. Dr. Sharafuddin Gbadebo Rọ́jí, program wọn tí wọ́n máa ń ṣe láwọn àsìkò kan, gbogbo àwọn program wọn kan báyìí tí gbogbo yín máa ń ríwò yẹn, kẹ́ mọ̀ gbọ́ ẹgbà lọ́wọ́ ẹ̀ kò má ká nǹkan kan, àwọn oríṣiríṣi yẹn. Ẹ bá béèrè pé bo náà ti ń ṣe, wájú pálásì Ṣọ̀ún ni wọ́n ti ń ṣe. Ọba ó sì mọ̀ sí, ọba mọ̀ pé wọ́n ń ṣe ń bẹ̀. Ọba ò torí ẹ ṣe gbọ́ rí pé ẹnìkan sọ pé ọba lé wọn kúrò ń bẹ̀, abadan. Ọba ò lè lé wọn kúrò ń bẹ̀, ọba ò lè sọ bẹ́ẹ̀. Tafsir Ramadan nígbà tí ó di pé àwa mùsùlùmí pín l'Ógbómọ̀ṣọ́, tí àwọn kan ń ṣe tafsir tiwọn nínú Central Mosque, táwọn kan ń ṣe tiwọn ní Palace Ṣọ̀ún. Tafsir Ramadan nìyẹn. Sáwọn tí ń ṣe wọn kì í ṣe mùsùlùmí ni wọ́n, táwọn náà sì pọ̀ ló ń kà. Mùsùlùmí ni wọ́n tí wọ́n sì pọ̀ ló ń kà. Wọ́n sì kì í ṣe mùsùlùmí lásán, torí pé ní tí wọ́n mọ̀ wí ni pé àwọn mùnáfíkì, àwọn mùsùlùmí ọlọ́bẹ̀, táwọn bá jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀, mùsùlùmí kí ni wọ́? Mùsùlùmí òfùfú. Ẹ bá wá da mùsùlùmí ọlọ́bẹ̀ tẹ́ gbé pàdé fùfú, ẹjọ́ ṣe bákan náà kẹ́ fi fùfú pàdé ọbẹ̀. Nígbà tẹ́yìn bá jẹ́ mùsùlùmí onífùfú, táwọn kan jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀, irọ́ lásán tẹ́ ń pa fún wa.
tẹ́ ń fi Islam bójú. Àwọn kan ni wọ́n fẹ́ dominate nítorí pé wọ́n rí àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ Ta'awun. Òun la mọ ara Ìwó sí, mufti Ta'awun, mufti Ìwó Ta'awun la mọ̀ sí. A sì mọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìjọ Ta'awun léyìí tí ò ní rọ́nú. Tá bá wá wo gbogbo mùsùlùmí náà ló gbọ́dọ̀ máa jẹ́ Ta'awun táwọn wí ọ̀hún technically. Àmọ́ literal meaning, literal interest ni àwọn defend nítorí pé wọ́n jẹ́ caucus kan náà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá pull out àwọn ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí wípé súnà ni wọ́n gbé dání. Súnà kọ́ ni wọ́n gbé dání, ẹgbẹ́ ni wọ́n gbé dání, ẹgbẹ́ ni wọ́n ń ṣe. Nítorí pé bí àwọn sọ̀rọ̀ sí wọn àtàwọn ṣe sí wọn àtàwọn ìrìn sí wọn lẹ́tì wọn rí tanakud àti àtanakud wa tadod, ẹ máa gbóòórùn rẹ̀ nínú gbogbo ṣe sí wọn. Ẹ jẹ́ ká wo kí lórúkọ rẹ̀, ẹni tí Ọlọ́run bá ti ní kó sálábà pàdé ibi tí àwọn bandit tí wọ́n fẹ́ hijack base àbí wọ́n fẹ́ hijack àyè kan máwọn sójà lọ́wọ́. Ẹni tó bá mọ bá ṣe máa ń ṣe, àwọn náà múra gẹ́gẹ́ bí sójà. Àmọ́ yóò láwọn ibì kan tẹ́ bá wòkè wọn nìkan ṣe fi wọ́n George ẹ̀rọ bí tó sójà ni wọn. Àmọ́ tẹ́ bá wò sàlẹ̀ dáadáa tẹ́ study wọn fínífíní ẹ mọ̀ pé wọn kì í ṣe sójà, bandit ni wọ́n. Ó ti sojú tèmi rí, èmi ti rí báyìí tètè. Ọlọ́run ti ní kí n rí ibi tí bandit fẹ́ hijack checking point mọ́ àwọn sójà lọ́wọ́. Àwa rí wọn jẹ́ náà, àwa kan gbóhùn gbọ́n pàápò wọ́n bẹ̀rẹ̀ sí nílé àwọn ọgbó. Mọ́tò wa àwa gbogbo ọ̀nà ká reverse, a tètè rí ibi reverse dé pé ẹ̀mí wa ti fò pé Ọlọ́run ó mọ̀ jẹ́ pé Ọlọ́run ṣetán rèé o. Táyà gbogbo wa ti já. Àwọn àbúrò wa táwọn bẹnu wọn tán gba gbogbo yé mọ́mì mi o, kí ni mo sí mọ́mì rẹ ní ó gbọ́ lẹ́nu bí àbọ́lọ́hun. Ó sì ṣe jẹ́ ni pé àwọn bandit yẹn wọ́n jáde wá síta, wọ́n fẹ́ wá hijack checking point máwọn sójà lọ́wọ́. Tán wá hijack checking point yẹn, wọ́n wá máa fi yẹn operate lábẹ́ nínú checking point yẹn, wọ́n máa fi operate, wọ́n máa fi jalè, wọ́n máa fi já olè. Gbogbo mọ́tò tí bá ń kọjá lọ yóò ti rí uniform sójà lọ́rùn wọn, wọ́n mọ̀ pé sójà ni wọ́n a gbọ́dọ̀ respect wọn. Mọ́tò wa dúró fún wọn, tó bá wá dúró fún wọn ọ̀tọ̀ ní tí àwọn mọ́tò àtàwọn èrò inú mọ́tò ọ̀tọ̀ ní tí wọ́n padà máa bá lára wọn. Wọ́n padà rí pé àwọn eléyìí kan wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wa ni, wọ́n bẹ̀rẹ̀ sí ní gba gbogbo dúkìá lọ́wọ́ wọn. Bí kinní yẹn ṣe, so wọ́n ń dà á pọ̀ ní kí ṣọ̀kan náà. Tó bá ṣe pé ọba Ṣọ̀ún ó bá jẹ́ ọba tí ó fẹ́ gbógun ti Islam ni, a ní bá wọn mú ní kékeré rárá, a ní bá wọn mú kékeré. Torí wọ́n pé àwọn mùsùlùmí ọlọ́bẹ̀, ẹ̀yin mùsùlùmí ó fùfú tẹ́ ń dà nǹkan rú. So tó bá jẹ́ pé Ta'awun yẹn náà ni technical meaning rẹ̀, tá bá ní ká tú palẹ̀, nítorí àwọn ń sọ ni pé ká ran wa lọ́wọ́ lórí òdodo. Tá bá wá di òdodo, tá mọ̀ òdodo, ká ran wa lọ́wọ́ lórí rẹ̀. Òun lọ́lọ́run sọ. Ọlọ́run ò ní ká kúnra wa lọ́wọ́ lórí àbòsí àbí lórí jìbìtì àbí lórí ìlọ́ni lọ́wọ́ fipá gba nǹkan. Ọlọ́run ní ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan wattaqullaha inna Allaha shadidul 'iqab. Ọlọ́run ní gbogbo mùsùlùmí òdodo, gbogbo mùmínì pátápátá, ẹ ran ara yín lọ́wọ́ 'ala al-birri wat-taqwa lórí dáadáa àti ìbẹ̀rù Ọlọ́run. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan, ẹ má ran ara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìṣọ̀tá. Wattaqullaha, gbogbo ń tẹ́ bá ṣe, bẹ́ẹ̀ bá sọ̀rọ̀, bẹ́ẹ̀ bá dá sọ̀rọ̀, ittaqullaha, ẹ páyà Ọlọ́run. Inna Allaha shadidul 'iqab, nítorí pé Ọlọ́run ọba ìyà rẹ̀ ó gbóná jìrìjìrì, ìyà rẹ̀ ní agbára. Ìyà Ọlọ́run ní agbára o, èèyàn bá fi ìbẹ̀rù Ọlọ́run ṣe gbogbo tó yẹ kó ṣe. Nínú tí a ṣàlàyé fúnra wa, tá rán ara wa létí rẹ̀, ó ní pé client tí wọ́n ń defend yìí,
tí wọ́n bá mọ̀ dáadáa dájú wàláhì kìí ṣe ahlu sunnah isman wa rasman client wọn kìí ṣe ahlu sunnah isman wa rasman. Àwa mọ̀ àwọn ahlu sunnah tí wọ́n jẹ́ pé ahlu sunnah ni wọ́n, tó bá ṣe yí pé a fẹ́ pera wa lórúkọ ìjẹ́ ahlu sunnah. A sì mọ̀ àwọn ahlu sunnah tó pé wọ́n jẹ́ lórúkọ àmọ́ wọ́n ṣe ní wọ́n wù níwà. A sì mọ̀ àwọn tí wọ́n kó méjèèjì pọ̀, wọ́n gbé sójú bẹ́ẹ̀ wọ́n sì ń wù níwà bẹ́ẹ̀, a sì mọ̀ wọ́n. Ẹ jẹ́ ká jọ ronú sí i. Nígbà tọ́rọ̀ ìdílé ẹ̀rọ kálukú bẹ̀rẹ̀ sí ní pera wọn lóríṣiríṣi orúkọ, alábòsí, ọlọ́tẹ̀, ẹlẹ́tàánú, oníkinní kan, débi pé àwa rí inú wọn tí wọ́n wá ń pe irú tí wọ́n bá pòsì wọ́n mọ̀ pé irú Dr. Sharafuddin pé ọlọ́tẹ̀, alábòsí. Ẹ dákun bẹ́ẹ̀ ni wọ́n bá pariwo súnà ńlẹ̀ yìí nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí tí ó pariwo súnà bídà ní èyí táwa gbọ́njúmọ̀ ní ìdí àsìkò tá à ń lò lọ́wọ́ èkó sóńtọ̀hún l'Ógbómọ̀ṣọ́ yìí táyé mọ̀mọ́ kó fún rere ọ̀rọ̀ súnà ẹ̀pà bídà àti kò sí. Ó ṣe wádìí sí tí ẹ wá rí ẹnìkan tó ń làbísà libasu taqwa tó sì jẹ́ pé huwa yubhiru khilafa ma yubtin, tó wá ṣe pé ẹni ẹlẹ́yìn wá ń pè ní kíní ìgbanlẹ́wà pé ẹni tí àmọ̀mọ́ súnà isman wa rasman lẹ́wà pé òun ẹ̀ṣẹ́ ahlu súnà. Ẹ jẹ́ ká jọ rò. Meanwhile afárá Òwò tí ń sọ̀rọ̀ ni bí ṣe máa ń sọ̀rọ̀ tó bá ṣe yí pé báwọn ṣe rí ilẹ̀ lómi bá rí ogun tí wọ́n dálẹ̀, ìran ogun bíi 6 ni wọ́n dálẹ̀, oríṣiríṣi ogun òun ni wọ́n dálẹ̀. Wọ́n dá ogun lẹ̀. Ogun àkọ́kọ́ tí wọ́n dálẹ̀, wọ́n dá interreligious, ogun àkọ́kọ́ ni intra-religious conflict. Wọ́n làkọ́kọ́ tí wọ́n dálẹ̀ intra, tó pé láàrin ara wa àwa mùsùlùmí sí mùsùlùmí la máa bára wa jà, la máa tẹ̀já ara wa sílẹ̀. Ogun àkọ́kọ́ tí wọ́n lè dálẹ̀ nínú ìsọ̀rọ̀ tiwọn, torí fa innal harba awwaluha al-kalamu. Ogun àkọ́kọ́ tí wọ́n dálẹ̀ nítorí pé ọ̀rọ̀ yìí ibi tó ti pilẹ̀ ọ̀rọ̀ mùsùlùmí sí mùsùlùmí ni, ìdílé sí ìdílé Ayílára tí wọ́n ń pè àwọn ni wọ́n àsìkò ìmáàmù wọn ni client tí àwọn fi ń lògbà lọ́wọ́ yìí. Ìdílé Ayílára wọn ṣé wọ́n ṣe mùsùlùmí ni? Mùsùlùmí ni wọ́n, mùsùlùmí la mọ̀ wọ́n mọ̀. So yóò kọ àti gbogbo àwọn mùsùlùmí táwọn náà wò pé tí wọ́n discover wípé àwọn kan ń bẹ tí wọ́n ti ń bá ààbò sí yẹn bọ̀ látàná tó fi dòní, táwọn náà wá ó ṣe tán pé ẹ jẹ́ ká wise up, ẹ jẹ́ ká lajú, ẹ má jẹ́ ká bò sí yìí, ẹ jẹ́ á má gbà láàyè kó máa lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ á wá wọ̀rọ̀ kọfí sàdá ká wá nǹkan ṣe sábò sí yìí. Àwọn mùsùlùmí wọ́n wá darapọ̀ mọ́ àwọn ẹbí Ayílára àtàwọn mùsùlùmí míì náà tó ṣe pé ọ̀tẹ̀ lásán ló wù àwọn dì. Inna Allaha yatawalla ma fi sudur, àwọn olè sọ nípa yún. Àwọn mùsùlùmí míì tó ṣe pé ọ̀tẹ̀ lásán ló wù àwọn dì, kì í ṣe pé wọ́n máa jà fún Islam, wọ́n jà fún ìdílé, wọ́n sì jà fún kábòsí mẹ́gbilẹ̀, àmọ́ ó kàn wù wọ́n kí wọ́n máa dìtẹ̀ ni. Àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tí ó bá wá rí báwọn táwọn bá wá ń sọ̀rọ̀, ó bá lè dogun kó dogun gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ bẹ́ẹ̀, àbí agbógun rí àṣẹ kìíní kan táwọn bá ń sọ lọ báwọn. Àkọ́kọ́ ogun tí ó pilẹ̀ ni ogun mùsùlùmí sí mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kejì ogun tí ó pilẹ̀ lára wípé ọba tí wọ́n ń yanu sí anyhow, tí wọ́n kàn máa ń sọ̀rọ̀ sí bó ṣe wù wọ́n, lára wípé ìbíbí wọn àti bíbí wọn ó disconnect. Ọba tí wọ́n máa ń sọ̀rọ̀ sí, ọba yẹn táwọn sì jẹ́ Christian, ó lè bí inter-religious conflict. Táwọn Christian náà dìde ìgbẹ́ àwa lẹ́fẹ́ máa yẹ̀yẹ́ nù, nǹkan mìíràn àwọn kan ni wọ́n yẹ̀yẹ́. Ó kálukú bẹ̀rẹ̀ sí ní wọ́n máa para wọn. Àwọn ìdílé ọba náà mùsùlùmí bẹ́nu wọn, Christian bẹ́nu wọn, àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbógun tira wọn nínú ogun tí wọ́n dálẹ̀ nù. Inú ogun tí wọ́n dálẹ̀ tó bá ṣe pé gbogbo èèyàn bá ya ẹlẹ́nu já wáyà bíi tiwọn, àbí ẹ mọ̀ pé tá bá fọn bọ́ọ̀lù nígbà táwọn kéékèèké, tá bá fọn bọ́ọ̀ kí nìkan bẹ tá ń pè ní valve àbí kí ni wọ́n ń pè tó pé
tán bá ti fún atẹ́gùn tán bá ti pọ̀ lé wọ́n sáré fi kinní yẹn wọ́n fi bò ó lẹ́nu kó wọ́n bá máa yọjò. Tó bá ṣe pé gbogbo èèyàn ni wọ́n ti yọ váàfù ẹnu bọ́ọ̀lù tiẹ̀ táwọn náà bẹ̀rẹ̀ sí ní bì tán bẹ̀rẹ̀ sí ní gbó tán bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tán bẹ̀rẹ̀ sí ní yọjò, ṣe believe pé ó tún lè bí inter-cities war àbí conflict, ó lè bí ogun láàrin ìlú sí ìlú nítorí pé Ìwó làwọn ti ń ta fọ̀rọ̀ sí ọba t'Ògbómọ̀ṣọ́. Tẹ́lómìnà bá wá yẹ ẹlẹ́nu múmú bíi tiwọn tó yẹ léèbú bíi tiwọn, èdè báwọn ṣe ń sọ̀rọ̀ sọ̀bọ̀ Ògbómọ̀ṣọ́ kẹ́nìkan wá sọ pé orí ọba àwo orí rẹ̀ dàrú àbórí rẹ̀ ò pé, ṣe mọ̀ pé ó tó ti di pé ìlú sí ìlú wọ́n máa tako ìjà síra wọn, ogun omi ìtúnú gbogbo wa fẹ́ kan wá fọ́jú pọ̀. Meanwhile ibi táwọn tún wá ń fi campaign ipe súnà ni ìmáàmù yẹn ń polówó, ó ní ká má ṣẹbọ mọ́ ni, ó ní ká má so lóńdè mọ́ ni, ó ní ká má ṣe fúnpá mọ́ ni, ó ní ká má sìn gbẹ́rẹ́ mọ́ ni, wọ́n ń fi takò tó bá ṣe pé èyí náà bá ni àbí wọ́n ń pé nítorí pé jẹ́ àlùsúnà ni ṣe é sí àlùsúnà abadan, èyí ń kọ́kọ́ dá mi lójú. Àmọ́ èyí táwọn fi ń campaign yẹn tó bá ṣe pé èyí náà tún ni ó tún lè bí intersect conflict, ìyẹn náà ó tún fọ̀ sábẹ́ under intra-religious conflict náà ni. So gbogbo nǹkan yẹn nìyẹn ni so mùsùlùmí méjì ó wà máa ṣe kí ni wọ́n á máa bára wọn jà. Ọlọ́run sì ni ya ayyuhal ladhina amanu idha darabtum fi sabilillah fatabayyanu wa la taqulu liman alqa ilaykumus salama lasta mu'minan tabtaguna aradal hayatid dunya. Ọlọ́run ní tẹ́ bá ṣe mọ̀ pé jíṣẹ́ Ọlọ́run ẹ fẹ́ jagun sójú ọ̀nà Ọlọ́run, mùsùlùmí ẹgbẹ́ yín síra yín ẹ mọ̀ tó sálámọ̀ sí yín àbí tó nawọ́ àlàáfíà sí yín ẹ mọ̀ wí fún pé ẹ ṣe mùsùlùmí. Irú bẹ́ẹ̀ yín ṣe máa ń pa àwọn kan ní mùsùlùmí ọlọ́bẹ̀, àwọn kan ní munafik, àwọn kan ní ẹlẹ́bọ tẹ̀ ká wọn mọ́ di rẹ̀. Tó ṣe pé ẹ̀ ń wí tẹnu yín ni. Ọlọ́run ló mọ ahlu sunna òdodo tí ń ṣe sunna. Ọlọ́run ló mọ sùfíyà òdodo tí ń ṣe súfí. Ọlọ́run ló mọ ẹni tí tẹ́kùwà ń bẹ nínú ọkàn rẹ̀. Ọlọ́run ló mọ gbogbo ẹ̀. Ní máa sọ fẹ́ nìkan pé ìwọ kan ni mùsùlùmí ọlọ́bẹ̀ àbí ìwọ kan ni munafik. Kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run náà ló mọ̀ wọ́n lẹ́nu tí yín kọ́ abadan. Tó bá ṣe pé gbogbo bẹ́yìn ṣe ń rohùn ni Ọlọ́run náà ń tú àwọn àṣírí tí yín náà láwọn ọ̀nà tí ń gbà tú fẹ́ tá a fi mọ̀ wípé kìí ṣe Islam lẹ́ ń jà fún. ahasibal ladhina fi qulubihim maradun an lan yukhrijallahu adghanahum. Àwọn tí ń bẹ nínú yín Ọlọ́run fi hàn ayé náà, yín fi hàn ẹlòmíì. Ọlọ́run fi hàn ẹlòmíì náà. Èyí tẹ́ wá ń pariwo ọba kèfèrí, ọba kìnìkan, ó fẹ́ máa gbógun ti Islam, ọba ò gbógun ti Islam. Àti mufti ti wóhun àtàwọn ẹlòmíì tí wọ́n jẹ́ bloggers nínú àwọn àbúrò wa, nínú àwọn ẹ̀gbọ́n wa, kódà nínú àwọn olólùfẹ́ wa, nínú àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n ń ṣe dáhìn, wọn kì í ṣe dáhùn náà gbé dání. Nítorí pé tàdọ́ọ̀dù ń bẹ nínú àwọn àtàdọ́ọ̀dù alladhi yaqa'u fil af'al, gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan bí kí bandit wọṣọ sójà àmọ́ tẹ́ bá wo bàtà ẹsẹ̀ rẹ̀ àti bí ara rẹ̀ ṣe rí ẹ ti mọ̀ pé eléyìí kan wọṣọ sójà ni, kì í ṣiṣẹ́ sójà. So àti irú àwọn ẹlòmíràn nínú àwọn bloggers mi náà tó ṣe pé wọ́n kàn wẹ̀wù ìpolówó ọjà tiwọn ni, tí wọ́n ń wá followers. Tẹ́ bá wá tí gbogbo yín bá wá continue láti máa bú ọba, ṣé Islam wá pa yín láṣẹ kẹ́ ẹ máa bú ọba àbí kẹ́ ẹ máa sọ̀rọ̀ ṣàkàṣàkà, kẹ́ ẹ máa sọ̀sọ́kùsọ sọ́ba láláì wádìí òdodo. Nípa tí mufti Malasan astaghfirullah al-azim, wallahi mọ́ wọ́ ni. Nípa tí mufti yẹn tí wọ́n máa ń sọ tí wọ́n dálẹ̀ ó sì lè query ìyẹn lọ sin lọ́hùn, ó sì lè query rẹ̀. Client yín mushawish ni mutalawin ni, torí pé àwọ̀ tó àṣírí àwọ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún yín. Ìjọ tí àwa pé client yín pé a fẹ́ kẹ́ wá síbi ìparí tafsiri wa,
máa wípé àjọ dọ́gba láàrin ara wa nígbà náà káwò sí láníyàn míì láníyàn tẹ̀ pẹ̀lú wọn pẹ̀lú ẹnì kankan wàláhì thumma billah àmọ́ àwa náà ń dàníyàn wípé a gbọ́dọ̀ gba àbòsí láàyè torí pé ẹni wọn bá ti wọ́n ní tó ṣe ọ́ rí ẹni wọn bá ti ṣàbòsí fún rí tó bá rí ibi tí wọ́n ti fẹ́ ẹni wèrè ní mọ̀mọ́ ẹ̀rí ni tó bá rí mẹkáníìkì yóò ṣe kí ni yóò túlẹ̀ ni yóò fèrègè táwa ti rí ìrìnà rí àbòsí tí wọ́n ṣe fáwọn kan àti ìtàn ṣe fáwa náà káwa ranjú wálẹ̀ kábòsí yẹn máa kọ̀ntínú nítorí bí ní nìza àtàwọn oríṣiríṣi nǹkan míì náà láàrin wa ń gbà náà nù. A wá pè wọ́n pé kán wá síbi ìparí tafsir wọn àwa wá ìjọ kan wá ń bẹ tán fẹ́ ọ̀rọ̀ wa Sheikh Daud Alfanla wọ́n fẹ́ bá wa yanjú gádàmà náà láàrin ara wa wọ́n wá pè wá ibi àwa jókòó sí ìgbà tí inú wa bẹ̀rẹ̀ sí ní dùn síra àwa ní bàbá wa ìmáàmù kí ló dé tí a pè yín sí ìparí tafsir tẹ́ fi wá ní tí màmú sọ́njọ́ náà ni pé àwọn ò tó bẹ́ẹ̀ mi ń tó bẹ́ẹ̀ kí n kó nínú Ògbómọ̀ṣọ́ láì gbàṣẹ lọ́wọ́ Ṣọ̀ún àbí láì gbàṣẹ lọ́fíìsì Ṣọ̀ún àbí láì gbàṣẹ ní ààfin nígbà náà lọ́hùn ọba tó wà ń bẹ yóò ti dé àmọ́ àwọn tí ń bẹ ń bẹ náà kírísítẹ́nì ń bẹ nu wọn mùsùlùmí ń bẹ nu wọn constitution wọn ni wọ́n sọ̀rọ̀ bá pé Ṣọ̀ún àbí ààfin wọn à sọ pé olóyè kan nínú wọn tó bá jẹ́ mùsùlùmí ni làwọn gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ rẹ̀ àwọn gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ọba ní tí wọ́n wí fún wa ń jọ náà nù àmọ́ àwa mọ̀ pé ọ̀tọ̀ ni tí ń ṣe wọ́n àmọ́ wọ́n fi yún kó gáídìn wípé àwọn tí ò jẹ́ káwọn ò lè wá òun ni pé àwọn ń ṣiṣẹ́ ìlú pé ayé tí mo wà yìí ààyè ìlú ni iṣẹ́ ìlú ni iṣẹ́ ààfin ni wọ́n ń sọ ó ṣojú Sheikh Daud Alfanla níjọ́ náà àti gbogbo àwọn àfáà tán jẹ́ rọ́bítọ̀ markaziyin tó jẹ́ ti fárọ̀hún Ògbómọ̀ṣọ́ àtàwọn ẹlòmíì ó ṣojú wọn excuse tán fún wa nù lọ́jọ́ náà tó bá bá wá challenge wọn wípé wọ́n ṣe lè travel wọ́n ṣe lè lọ hajj àbí wọ́n ṣe lè jáde nílé láì sọ fáwọn àwọn ọ̀rọ̀ mìíràn ti ṣẹlẹ̀ láàrin wọn bẹ́ẹ̀ tó ṣe pé kódà a gbọ́ rí pé wọ́n ní ọba gan ti wà lọ́nà bìkan rí tí mọ́mú ní kábíyèsí mo fẹ́ rí yín nísinsìnyí mo fẹ́ rí yín wọ́n lẹ́nu lọ bìkan ẹ dákun ẹ padà wá ọ̀rọ̀ yìí ṣe pàtàkì tó túmọ̀ sí pé ó lè wáyé kí wọ́n jọ máa dágbére fúnra wọn kò sí láìfi níbẹ̀ bí ti wulẹ̀ ó mọ̀ tọ́ba bá wá sọ wípé ìmáàmù ṣe lè lọ láì dágbére máa wí pé ìjà ń bẹ nílẹ̀ yes àti máa wí pé ẹjọ́ ń bẹ ní court ẹ jẹ́ ká jọ ṣàlàyé fúnra wa ọba ní ráìtì láti ṣe bẹ́ẹ̀ nítorí pé kí ni ọba kan tó fẹ́ kí ayé gbóòórùn àbí kí ayé rìnà rí àbí kí ìmáàmù gangan fúnra wọn àbí kí kíláyẹ̀ntì àfáàwò gangan fúnra wọn kíláyẹ̀ntì aráàwò àti kíláyẹ̀ntì àwọn bloggers àti kíláyẹ̀ntì àwọn àfáà lecturer ara lọ́rin yìí àti gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ní òdodo lo Islam tó ṣe yí pé shayatinun irtadaw birida ilmalaika zọlí àtijọ́ tán ti ń wọ inú Ògbómọ̀ṣọ́ wa ibi kan ní kíbla àwọn ni wọ́n gbájúmọ́ ìjọ́ wo làwọn ti ara àwọn kan tí wọ́n wá tó ṣe pé wíwá tí wọ́n wá wọ́n lọ rọ́ba wọ́n rí ìmáàmù wọ́n rá àwọn ìdílé tí nǹkan ṣẹlẹ̀ sí wọ́n sì tún rá àwọn mùsùlùmí nínú ìlú àmọ́jọ́ táwọn ti ń wá ìjọ́ wo la gbọ́ pé wọ́n lọ rí ọba rí àbígbọ́ wo la gbọ́ gbogbo irú wọn bẹ́ẹ̀ amọye irú wọn àbígbọ́ wo la gbọ́ wípé wọ́n lọ rá àwọn ìdílé hùn àbígbọ́ wo la gbọ́ wípé wọ́n lọ rí àwọn mùsùlùmí tí ẹnu tiwọn náà tún gbọdọ̀ tó ọ̀rọ̀ nínú ìlú àgbọ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ client wọn ni wọ́n dojúkọ tí wọ́n sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n sì ń fi ránṣẹ́ sáwọn ẹlòmíì tó ṣe pé àwọn èèyàn wọ́n jẹ́ mazlum ọlọ́run sì ní unsur akhaka zaliman aw mazluman ẹran ọmọ ìyá yín lọ́wọ́ tó jẹ́ alábòsí àbẹ́yìí tí wọ́n ṣe àbòsí fún ẹ̀yin wá jókòó ti zọ́ọ̀lìm ẹ̀ ń ràn lọ́wọ́ ẹ̀ ń kún lọ́wọ́ ni ẹ̀ ràn lọ́wọ́ ẹ̀ ń kún alábòsí lọ́wọ́ ẹ̀ ràn lọ́wọ́ nítorí ká mọ̀ ìpẹ́ tí mo dúró ọ̀rọ̀ ní pé tànákùrù tí ń jáde ní ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bá ti sọ pé ẹ̀kan wọ
ẹ̀wù Islam ni bí àwọn bandits tán wọ yúnífọ́ọ̀mù sójà. Nítorí ká mọ̀ ní pé tẹ́ bá ń sọ̀rọ̀ láwọn ìgbẹ̀yìn ọ̀rọ̀ yẹn àmọ́ wa gbọ́ pé ṣé dandan ni kí wọ́n fi ìdílé tó ìmáàmà ni, kì í ṣe dandan. Ìmáàmà kì í ṣe dandan kó jẹ́ ìdílé ni wọ́n fi ń tò tanakud. Meanwhile àwọn kan nínú yóò sì mọ̀ defend pé ìdílé Ayílára náà ni client yín jẹ́. Ẹ wo ọ̀rọ̀ méjèèjì yẹn bí ṣe ń túra wọn palẹ̀ bí ṣe ń takora wọn tí ò jọra wọn, kò jọra wọn. Ibi ẹ dúró sí ni wípé ẹ ti mọ̀ wípé ẹni yìí kì í ṣe ọmọ ìdílé òun ló jẹ́ kó máa tẹnu yín bòde pé ṣé dandan ni kí wọ́n lo ìdílé ni. Tí wọ́n bá wá nílò ìdílé mọ́ ṣé orí ilé inú ti wá bẹ̀rẹ̀, nítorí pé n tó fi wọlé òun nìyẹn. Ẹ̀yin náà wá jẹ́ kájọ bira wa léèrè, fa aina al-islamu fikum. Téèyàn bá fi kinní kan wọlé, ayatul munafiki nìyẹn, min ayatil munafiki, nínú àwọn àpẹẹrẹ kéèyàn fi kinní kan kó disguise, kó gbójú kinní kan wọlé kó wá mọ̀ kẹ́ wá mọ̀ sọ pé ọ̀tọ̀ ni bó ṣe jẹ́. Ẹ̀yin gangan wà ní munafiki báwọn. Ẹ jẹ́ ká fún yín nímọ̀ràn, ẹ̀yin gangan munafiki. Ní tí mo wá ń bá bọ̀ lórí pé ọba ṣe kó imam, ọba kàn fẹ́ kí client yín gbóòórùn ara rẹ̀ ni wípé nínú tó sign káyé lè mọ̀ wípé ó kúrò ní ọ́, nínú tó sign ni pé o lè jáde nílé láì gbà yọ̀ǹda lábẹ́ Ṣọ̀ún. Èyí ti pé ẹ sign rẹ̀ nìkan àwa gbọ́, ẹ fẹ́ nu yín sọ fún wa báyìí, tí wọ́n client yín sọ báyìí tá a gbọ́ gangan ni, tá a sì jọ ń ríra bá àìnà bí àìnì. So ipe ọba wa kàn fẹ́ ọba fẹ́ kí ìmáàmù gbóòórùn ara, kí ẹ sọ pé ọba ò disturb ìmáàmù láti ṣẹ̀sìn, ọba ò sì disturb anybody láti ṣẹ̀sìn rẹ̀ àbí láti ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ àbí bó ṣe fẹ́. Abadan tó bá ṣe bẹ́ẹ̀ ni. Ìjọ ò lẹ́yìn sí họ́ọ̀lù Ṣọ̀ún tó wà nínú ààfin, ẹ̀mí èlò lẹ́yìn ti rí pé odidi àwọn kírísítẹ̀nì wọ́n fi ń ṣe ìsọjí lódidi oṣù kan, wọ́n fi họ́ọ̀lù Ṣọ̀ún wọ́n fi ń ṣe ìsọjí lódidi oṣù kan. Àwa mùsùlùmí sì lo họ́ọ̀lù yẹn lódidi oṣù kan gbáko, tí àwọn tí wọ́n dìvéètì lẹ́yìn ìmáàmù nítorí pé wọ́n rí ìmáàmù gẹ́gẹ́ bíi pé kò lẹ́tọ̀ọ́ àbí bíi pé mushawish mutalawin, tí wọ́n debate àwọn bẹ̀rẹ̀ sí ní lọ lóbẹ̀ láti fi ọbọ̀ sí lé wọn kú. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Dr. gẹ́gẹ́ bí tí wọ́n sọ, Dr. Sharafuddin ni máa ń ṣe prógámù níwájú Ṣọ̀ún níwájú ààfin, ọbọ̀ ò lé wọn kú. Ìyẹn jẹ́ kejì. Táwa mùsùlùmí bá ń ṣe nǹkan ọba ọmọdé bẹ́ẹ̀ ìgbà míì sì ni wọ́n ará àwọn ìjòyè wọn lọ. Tó bá sì jẹ́ pé wọ́n kàn ń ṣe é ni, àwọn á mọ̀ pé torí pé lè nọ́ọ̀sì ọ̀nkúl wà lè nọ́ọ̀sì ọ̀yún, ẹ̀yin nìkan kọ́ lẹ lójú, ẹ̀yin nìkan kọ́ lẹ nílàkàì, ẹ̀yin nìkan kọ́ lẹ nímọ̀ kẹ́sìnmi. Tó bá ṣe pé wọ́n kàn ń ṣe bẹ́ẹ̀ ni àwọn mọ̀, àmọ́ tó bá gbógun ti Islam àwa gan-an lápadà di ẹgbẹ́ àdúgbò látòbí jùnú àwọn ọ̀tá fún ọba. Àmọ́ gbogbo ń tẹ́yìn wí pátápátá àtàmọ́mátàmọ́ ní kò jọra wọn, àtànákùdù àtàdọ́ọ̀d ó ti pọ̀ jù nínú gbogbo ọ̀rọ̀ yín. Fìbẹ̀rù Ọlọ́run ló. Èyí tó dùn mí jù ó ní pé tàbá bá bẹ̀rẹ̀ sí ní wádìí àwọn wo ni wọ́n ń sọ̀sọ̀kúsọ yìí, àwọn wo ni wọ́n ń dìde yìí, àwọn ń kúrò àwọn kan tí à ń rí wọn bí ẹni rè. Èyí tí gbọ́ ọ̀rọ̀ lẹ́nu afáwa brọ́dà wa nínú Islam Akadip, èyí tí gbọ́ direct ọ̀rọ̀ lẹ́nu wọn báyìí pé fídíò kan tán fi bú ọba kan, àmọ́ mò ń rí àwọn text kan, àwọn post kan ní Facebook page wọn, àmọ́ èmi ń bá wọn yẹn jiyàn pé àwọn kọ́ ni wọ́n ń type ẹ̀, nítorí pé èmi ò mọ̀ wọ́n, èyí rí wọn bí alábòsí. Tí wọn wá fi ní jálábòsí ń jálẹ̀ àtàwọn míì tó rí bí wọn ni pé ibi tí wọ́n kọjú dà nìkan kọ́ ni wọ́n kọjú dà, torí pé tó bá kọjú dà bẹ́ẹ̀ nìkan á jẹ́ pé wọ́n fi ń dọ̀rẹ́ ni. Ẹ̀ ń fọ̀rọ̀ Islam dọ̀rẹ́ láàrin ara yín ni, ẹ̀ ń fi ọ̀rọ̀ Islam tí mo sọ pé wọ́n fẹ́ àwọn bandits fẹ́ dominate checking point ni pé
ẹ ń fi ọ̀rọ̀ Islam hezbo yín ẹ fẹ́ dominate Central Mosque Ògbómọ̀ṣọ́ ẹ ti rí ibìkan tẹ́ fi ṣe avenue tẹ́yìn tí máa fún rere tí meanwhile gbogbo yín kọ́ ni ẹ tún papọ̀ ní àkídà náà gbogbo yín sì kọ́ ni ẹ tún papọ̀ ní fírkọ̀ náà fírkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ kódà client yín gangan fúnra rẹ̀ wàláhi thumma billah initially àtọ̀ fún kó tó di pé à ń gbọ́ oríṣiríṣi ẹ parẹ́ ọdún ní initially client yín kì í ṣe ahlu sunnah so ẹ̀yin àwọn ìrìn ahzab tán ti ń kóra yín jọ níbẹ̀ yẹn tẹ́ fẹ́ dominate ibẹ̀ ẹ ti